Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta. Ẹ kú gbogbo àkókò kí àkókò tí fọ́nrán ìbá bá yín níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ àti níbikíbi tẹ́ ẹ ti máa wò ó. Mo kí yín o, ẹ kújọ́ méjì o, ẹ kújọ́ mẹ́ta o. Mo kọ́kùnrin lé, mo kóbìnrin lé o, mo kọ́ ọmọdé, mo kágbà, mo kóyúnú, mo káṣẹ bí. Mo kí gbogbo arúgbó lé, omidan lé, ẹ kújọ́ méjì mẹ́ta. Ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ fomi joromitoro ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Bákan náà ẹ má gbàgbé láti bá mi láìkì, kẹ́ ẹ kọ́mẹ̀ǹtì, kẹ́ ẹ fìrúngbà yín hàn, kẹ́ ẹ dẹ̀ bá mi ṣíà. Bákan náà ẹ subscribe sórí Princess Ọmọjọjọ́ọlá TV. Agbami ọ̀rọ̀ lọ tá a fẹ́ ṣàlàyé. Ẹ jẹ́ ká kọ́kọ́ fi àwọn ọ̀rọ̀ kan tó yín létí gẹ́gẹ́ bí ó ṣe rí lọ́dọ̀ tèmi àti ní èròǹgbà àti tèmi, bí èmi ṣe rò ó àti bí mo ṣe rí i, òun ni èmi fẹ́ ṣe àlàyé lé lórí. Lákọ̀ọ́kọ́, a rí fọ́nrán kan tó ń lọ káàkiri orí ayélujára tí gbogbo ènìyàn sì ń pín káàkiri, bó tilẹ̀ jẹ́ wípé mo ti sẹ́ǹdì fọ́nrán náà ṣáájú àkókò yìí sí orí ìtàgbé orí ayélujára mi ti Princess Ọmọjọjọ́ọlá 2. A rí pé àwọn èèyàn ti wò ó, ẹ lọ wò ó, ẹni tí ẹ bá tí wò ó, mo dẹ̀ béèrè níbẹ̀. Ṣùgbọ́n ìbéèrè tí mo béèrè yẹn ń tawọ́ tasẹ̀ nínú mi wípé ǹjẹ́ bí adúrú èrò yìí, àwọn èèyàn yìí bá ya wọ irú ilẹ̀ wa, ipò wo la fẹ́ wà nílẹ̀ Yorùbá? Níbo làwọn èrò yìí ti ń bọ̀? Níbo ni wọ́n ń lọ? Báwo ni wọ́n ṣe rí opportunity láti wọ Nàìjíríà? Ṣé bọ́dà wa ò tiẹ̀ sí àwọn èèyàn ní point of entry wa mọ́ ni? Àbí báwo ni wọ́n ṣe ń wọlé gan? Because mo rí wípé téèyàn bá travel, ó máa dé airport, wọ́n á ṣe check-in, wọ́n á dé check-in point, wọ́n á yẹ passport ẹ̀ wò, wọ́n á yẹ everything wò kán tó lè gbà ẹ́ wọlé gẹ́gẹ́ bí ẹni tó ń fẹ́ kó wọnú ìlú wá. Bọ́ báwo lọ̀bọ́ ṣe wá sórí tí náà kí ò sórí? Ẹ̀yin aṣíwájú ẹ súnmọ́ bí, ẹ̀yin ìjọba wa, ẹ̀yin olórí, ẹ má darí ìlú yìí gẹ́gẹ́ bí ìgbà tẹ́ bá ń darí ìlú ẹran. Èèyàn ni wá, kì í ṣe ẹranko. Bẹ̀nẹ̀ ló kéré ńlẹ̀ bẹ̀ yẹn. Kò sí bí ẹ ṣe fẹ́ wọnú Bẹ̀nẹ̀ tẹ́ ẹ bá ní passport kí wọ́n lù wọlé kán rí yín. Ẹ máa kọjá ní bọ́dà, wọ́n máa wọ irú èèyàn tó wọlé, irú èèyàn tó jáde. Kí ló dé tá a wá jẹ́ giant of Africa tá a kàn tóbi tí ò wá nítumọ̀? Àwọn èèyàn tí wọ́n ń wọlé, tí wọ́n ń kó màálù wọlé lógún lọ́gbọ̀n yìí, bọ́dà kan ni wọ́n ṣà ń gbà wọlé. Níbo ni wọ́n ń gbà? Báwo náà ṣe ń ráyè wọlé? Ara wípé a ní ààbò tó náà ní àmójútó ààbò ni. Because kò sí béèyàn ṣe fẹ́ wọnú irú Burkina Faso yẹn bó ṣe kéré tó yẹn, ẹ lè wọbẹ̀ láì jẹ́ pé ẹ ní proper document. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti mú káàkiri nílẹ̀ Yorùbá, ẹlòmíì ló ń wá láti Niger, ẹlòmíì ló ń wá láti Chad, ẹlòmíì wá láti Libya, ẹlòmíì wá láti oríṣiríṣi ìlú káàkiri. Wọ́n dẹ̀ ń wọ Nàìjíríà without passport, without proper document. Tó bá dáràn kan lénìí, bó lẹ ti fẹ́ rí wọn mú? Nàìjíríà ò ní database. Èèwọ̀ Nàìjíríà, èèwọ̀ giant of Africa. We are not giant of Africa o. Mi ò mọrú giant tá kan tóbi, tá kan pọ̀pọ̀ koríko. Now irú àwọn adúrú èrò tí wọ́n kán kó màálù, ẹ wo màálù wọn bó ṣe ní ìwò gara wọn lórí. Ẹ wo bí wọ́n ṣe dress, ẹ wo bó ṣe múra bí ìgbà tí wọ́n ṣí láti odidi ìlú kan gangan, tí wọ́n ṣí nílùú kan tí wọ́n wá ń ṣí lọ síbòmí, wọ́n ṣípò padà. Kí ni Nàìjíríà rà lọ́wọ́ wọn? Ta ló invite wọn? Báwo náà ṣe débí? Irú èèyàn wo ni wọ́n? Àwọn ọmọ Nàìjíríà ti sùn. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ jẹ́ olórí wa, ẹ̀yin governors tẹ́ ẹ wà níbẹ̀ lákòókò yìí, ṣé ká wá sọ pé ẹ wà competent ni? Because àwọn people yìí wọ́n ní wọ́n ti mórí lọ́nà Ògbómọ̀ṣọ́, ni wọ́n mórí lé nínú igbó reserve forest wa ni wọ́n tún mórí lé. Nígbà tí reserve forest wà ń bẹ̀, tẹ́ ẹ fi ṣe nǹkan kan, ẹ mójútó, láwọn forest guard kan wà nínú ẹ̀kọ́ máa ṣọ́.
how manage bó dẹ̀ ti sọ̀rọ̀ yìí nígbà kan kó tó di pé ó tó escalate tó báyìí mo ní gbogbo ẹ̀yin ọba tí ẹ wà nílùú kọ̀ọ̀kan ẹ̀yin baálẹ̀ kan náà tún náà jí gbé ní Kwara yẹn àbí bọ́ná ti yọ Ondo náà jí gbé ọba tán jí gbé ní Kwara ìjọ yẹn sì wọ́n ti pa lẹ́yìn tán gba 21 million lọ́wọ́ ẹ̀ ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà ẹ̀yin olórí mo dẹ̀ sọ kinní kan ẹ̀yin aráàlú ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin babalájé ẹ̀yin náà ni wọ́n máa ń rí pé tó bá dìgbà kàǹpé ẹ̀yin náà máa ń rí pé ẹ dìde ẹ má jẹ́ kí wọ́n ṣe ayé wa báṣubàṣu báyìí nítorí wípé tó bá délẹ̀ tán gbogbo ń tà ń wò yìí tó bá délẹ̀ tán pírẹsidẹ́ǹtì wa àwọn bàbá wa Bọ́lá Ahmed ọmọ olódò dẹ wọ́n ní another passport o wọ́n ní opportunity láti wọnú plane kan gbé bàbá fly o mi ò ní bú wọn pé wọ́n ṣe gbé wọn fly oníkálukú máa tọ́jú ẹ̀mí ó máa defend ara ẹ̀ ni Ṣèyí Tinubu ó máa fò ìyá lọ́jà Ṣadé ó máa fò Olúrẹ̀mí Tinubu ó máa fò lẹ́yìn náà kò sọ́mọ wọn kankan lu ìmọ̀ àkọ́kọ́ nìyẹn ṣé wá rí gbogbo àwọn governors tó wà nílẹ̀ Yorùbá wọ́n máa fò Ṣèyí Mákindé máa fò ìyàwó ẹ̀ máa fò Dàpọ̀ máa fò ìyàwó ẹ̀ máa fò bó ṣe lọ káàkiri títí dé orí ìwé Sanwó-Olú gbogbo wọn náà máa fò wọ́n ní passport tó máa fi lọ dẹ̀ lè dá wọn dúró tẹnugbà tó máa lọ torí àwọn ti máa mọ wọ́n ti máa rí information yẹn ṣáájú ẹ̀yìn lẹ́yìn táwọn yẹn bá fò ṣé wá rí gbogbo àwọn senator àwọn House of Assembly yín tẹ́ máa ń pe bàbá rere bàbá tẹ̀lé lẹ́yìn gbogbo wọn náà máa fò àtàwọn àtìyàwó wọn àwọn ọmọ wọn ò sí ìlú yìí ẹ mú ọmọ ìkan wá láàrin gbogbo àwọn tí mò ń dárúkọ ẹ tó wà ní public school níbi tó ti ń kó àwọn ọmọ kiri kò sí lẹ́yìn náà ṣé wá rí gbogbo àwọn GO general overseer yín látòrí bàbá Adébóyè Olúkọ̀yà Kúmúyì Oyèdépò gbogbo wọn máa fò ṣúọ tó dá gàrà tó dájú ni gàrà tó ṣúọ ni gbogbo wọn máa fò ẹ fẹ́ ẹkọ ẹ bá fò kẹ́ẹ̀dẹ́yẹ wọn máa fò gbogbo èyí tẹ́ wá wà ní chọ́ọ̀chì tẹ́ ń pàtẹ́wọ́ tẹ́ ń sùn sórí òkè na there you go dey o then go fly leave you o truth is bitter then go fly leave you after that ṣe wá rí gbogbo àwọn muslim yín àwọn ìmáàmù tó ń jẹ́ pé àwọn náà tó ń jẹ́ pé wọ́n ní wọ́n rí jájẹ àwọn náà wọ́n máa ya gbalagbala wọ́n máa jápa àwa kù ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ mẹ̀kúnnù tàlàkálẹ̀ àbí tiwa àwa tó jẹ́ pé atẹ̀rọ̀fọ̀ dìde ni wá tá a ní nǹkan kan tálàtálà kúta àwa kù wá pẹ̀lú ìṣòro wa ta ni ó wá jà fún wa ńgbà náà ìjọba wo la fẹ́ pè gbà yìí ta la fẹ́ pè àwọn máàmù ti sá lọ àwọn GO general overseer àwọn ti yà wọ́n ti sá lọ àwọn president wọ́n ti japa àwọn governor wọ́n ti japa House of Assembly wọ́n ti rọgbẹ àwọn senator yìí wọ́n ti japa ń bẹ wá kò tẹ́ lọ sí ẹ̀yin wo ló kù tẹ́ fẹ́ pè nítorí ẹ̀ lẹ́ gbọ́dọ̀ fi gọra yín àwa ní ìṣòro àwa la ní problem àwa la ní nǹkan tá a fẹ́ ṣe àwa la ní nǹkan tá a fẹ́ fàyè ayé wa ní àwa la gbọ́dọ̀ kọ́ bá a bá ti fẹ́ kó rí ṣé gbogbo àwọn tó ń ya wọ̀lú bọ̀ yìí ọkọ̀ apààyàn ni wọ́n o torí tí wọ́n bá ń ṣe apààyàn tí wọ́n kì í ṣe ọ̀daràn ẹ wá dúró ẹran tán kó dání ẹ wá dúró ọmọ tán kó dání tán wá tilé tọmọtọmọ tẹbí tara wọn ni káfíńtà àwọn yẹn lẹ̀ ká gbètì àwọn banditiri àwọn Boko Haram àwọn ISWAP gbogbo wọn náà wà ní Nàìjíríà àwa tún wá rí gọ́vnọ̀ Bọ̀nú ayé yín ti ta ẹ̀yin ara ẹ̀yin gọ́vnọ̀ yìí ẹ wá tún wá mú àwọn terrorists like 720 ẹ tún rehabilitate wọn padà sáàrin ìlú ẹ dáríjì wọn àbí ẹ ṣe forgiveness fún wọn lẹ́yìn tí wọ́n ti pààyàn tán ti mọ tẹ́sítì bá a ṣe ń fọ̀bẹ rọ́yàn lọ́rùn bá a ṣe ń pààyàn níta sọ fẹ́yìn ọmọ Yorùbá nìyẹn kẹ́ ẹ wèkíwèkí ẹ wake up ẹ lajú yín nǹkan ń kọjá lọ lábẹ́nú tá a mọ̀ àwọn nǹkan kan ṣẹlẹ̀ àwọn olórí yóò dé kíá wọ́n ti mọ̀ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ pé tó bá ṣẹlẹ̀ tán àwọn máa jápa gbogbo àwọn ìlú tẹ́rí tí revolution ti ṣẹlẹ̀ ẹ̀rí báwọn olórí wọn máa ń padà sá lọ ni
àwọn aráàlú ló máa padà dàlúrú tó máa ṣe revolution tó máa gbàlú wọn padà. Èmi ò wá rò pé bóyá ti Nàìjíríà yìí o bóyá ó lè ṣeé ṣe bẹ́ẹ̀ o bóyá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ o tó bá máa ṣeé ṣe bẹ́ẹ̀ the time is now. The time is now láti stand fún ẹ̀tọ́ wa ká dìde fún ẹ̀tọ́ wa. Let's stand for our right. Ẹ jẹ́ ká dìde fún nǹkan tó tọ́ sí wa kó má bàyè wa jẹ́. Bí bẹ́ẹ̀ kọ́ we have ourselves to be blamed because these people they don't care about us anymore. They don't. It doesn't care about you. Don't think bóyá pé tí lágbájá bá wọlé wọ́n care. They don't care. Àwọn tó dẹ̀ jẹ́ náà Fúlàní wọn kì í ṣara Nàìjíríà. Ẹni wọ́n ṣe bá yé Haúsá jẹ́ tán gbalẹ̀ lọ́wọ́ Haúsá. Òun làwọn olórí kíkú alákatakítí ẹ̀sìn tán wà ń sàlẹ̀ lọ́dọ̀ wa ń bí ni wọ́n ń dàgbà gbùdùgbùdù láti gbé ìran wa tà fún wọn. Kí odidi ọba kó máa múra bí àṣà ìlú onílùú kọ́tsọ̀ oníkọ́tsọ̀ lórí àpèrè. Ibi tá a ti mọ̀ pé nǹkan ti ṣe wá nìyẹn. Odidi ọba kó gbádélẹ̀ kó ní ẹ̀mí àlòun láì ṣe Fúlàní. Ṣé ilẹ̀ Fúlàní la wà? Àwọn lọ́balọ́ba àwọn ìjọba wọn rí nǹkan kan ṣe sí. Oníkálukú kàn ṣe bálabàla bó ṣe wù ni. Ẹ̀yin èèyàn kí lẹ̀yin rò pé ibi tá a dé dúró yìí kí lẹ rò pé ó kàn lọ́rọ̀ wa báyìí. Ẹ mú mọ̀ràn wá ìmọ̀ràn tẹ́ ẹ bá mú wá lábala àríwísí àá fi ṣètò àá ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn pé táwọn èèyàn rò lérò ń gbàre lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin ìyálọ́jà ẹ̀yin ìyá aláta elépo oníṣu elélùbọ́ ẹlẹ́ran olóròró elépo pupa ẹ̀yin gbogbo aráàlú ẹ̀yin kọ̀ǹdọ́tọ̀ ẹ̀yin dírẹ́fà ẹ̀yin ọlọ́kadà onímárúwá àkókò ti tó. Ẹ jẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká lé nǹkan tó ń bọ̀ wá sílẹ̀ Yorùbá ká lè padà síbi tó ti gbé wá. Tí gbogbo wa ò bá ṣe ọjọ́ kan ká pa kítí mọ́lẹ̀ ká sọ̀pọ́ọ̀tì gbogbo irú Ọ̀yọ́ state yìí kò yẹ kó tutù bó ṣe tutù yìí. Bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn ọmọ tí wọ́n kó yẹn tí ò bá lọ́wọ́ onílé nú mo ń sọ fún yín pé ó lọ́wọ́ àwọn alákatakítí ẹ̀sìn kan nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá lọ tẹ̀ wọ́n nínú dáadáa ó máa lọ́wọ́ wọn nínú. Àwọn kan wà níbẹ̀ tó lọ́wọ́ wọn nú ó lọ́wọ́ wọn nú. Bẹ́ẹ̀ ni ó lọ́wọ́ wọn nú. Kíkó àwọn ọmọ tán wá kó àwọn ọmọ yẹn ó lọ́wọ́ wọn nú. Àwọn náà ń gbàbọ̀dè wá fún ìlú wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo dẹ̀ máa sọ̀rọ̀ lé lórí tí àyè bá gbà mí bíbọ̀ táyè ò bá gbà mí nínú second video tí mo máa ṣe torí mi fẹ́ kí fídíò yìí gùn. Nínú second video tí mo máa ṣe ẹ máa mọ ìdí tí mo sọ pé àwọn alákatakítí tá bá tẹ̀ wọ́n nínú ó ṣeé ṣe kárí mú nínú wọn tí wọ́n lọ́wọ́ nínú kíkó àwọn ọmọ ìpamọ́ ìyẹn bẹ́ẹ̀.